ẹ̀yin èèyàn mi àná ọdún àná lẹ́tìkẹ́ àná yún ẹ̀yin èèyàn mi mẹ́wàá ṣẹlẹ̀ lánàá ẹ má bínú pé number one ẹ rí mi ó yẹ kẹ́ ẹ mọ̀ mi mo busy ni but ìwọ ló máa mọ nǹkan tó máa ṣẹ́ lẹ́yìn tó máa mí sí gbogbo show yẹn ṣe rí gbogbo preamble ẹ̀ gbogbo ẹ̀ mò ń gbé padà bọ̀ wá fún yín mẹ́wàá ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ miss gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ gbogbo ẹ̀ ni mo bọ̀ wá tó fún yín. First thing first, even concerning the video wey I don do before ṣó ti yé yín ẹ ti ṣe kọ́kọ́ tọ́jú yẹn náà torí right now as we speak right now the person that released the video keep changing from the wife to the husband now to the third woman. ẹ̀yin tẹ́ bá mọ̀ obìnrin yẹn lẹ́ẹ̀kẹta wọ́n ti identify ó dẹ̀ ti jáde ó ti ṣe kíni ó ti ganu sí mic ẹ máa gbọ́ nǹkan tó sọ ó lógún náà ló fún un ó ní wọ́n fi nǹkan sínú drink sórí àwọn tó kọ́ ẹ nírọ́ ó yẹ kán kọ́ ẹ dáadáa. This is social media. Everything you say will be cross-checked. My dear, wọn ò lògùn fún ẹ mẹ́yàn má jẹ́ àtọ̀run pa láàrin èmi àti ẹ̀ ṣé wọn kó obìnrin sóbìnrin ni ọmọbìnrin yìí wọ́n máa ka ìtàn ẹ̀ sókè wọ́n máa ń dà sí ẹ̀ pùpùpù nínú fídíò tí mi rí yẹn ṣó ti wọ́n máa ka ẹsẹ̀ sókè wọ́n máa ń fún ẹ̀ pùpùpù ó máa ń forí ọyàn ẹ̀ ṣeré ó máa kọ́ mú ẹ̀ sókè bí eléyìí tó rọ orí ọmọ ẹ̀ ọmọ gbádùn ẹ̀ gbàgbé ìyẹn ò ṣe kínní òwò tí ẹ já ń pátá wípé wọ́n fọ́ sí ẹ òwò tí ẹ dára nù ìwọ gan ó tún ṣó mọ̀ pé ó tún fọwọ́ sí di alágbó Ọlọ́run mo tún padà lọ wo fídíò yẹn dáadáa pé ẹjọ́ kí ni mò ń rí what am I saying ó tún mú ọwọ́ ẹ̀ sí ìdí ọkùnrin ṣe mọ̀ tọkùnrin bá ń gba sí fún yín tó wá mọ́wọ́ ẹ̀ sí ìdí ẹ̀ pé kó wọlé dáadáa wá fọwọ́ ẹ̀ press ìdí ẹ̀ mọ́lẹ̀ pé kókó gbogbo ẹ̀ sọ́run ẹ̀yin èèyàn mi ọmọ yẹn gan ló gbádùn òkú yẹn jù wọ́n ní kí n ṣe first time tó ṣe é nìyẹn wọ́n náà ti ń ṣe dáadáa òun dẹ́wà sọkún sí social media wọ́n drug òun ni òun need justice ṣé òun máa gba justice lórí ẹ̀pọ̀n ni wọ́n ní 23 yẹn you are not 16 you are not 15 you are not even 18 because ó sì máa make small sense pé tó wáyé pọ̀ ọmọ 23 nìyẹn ara ẹ̀ sì dúró náà ara ẹ̀ sì dáwó lára tó dáa. But my dear, think of it. You gbádùn dàpọ̀ràn náà. Ń yàtà. Nítorí tó náà ó máa play kínní. Tí ọ̀rọ̀ ẹ̀ bá dé court, wọ́n máa play kínní ìfàdájọ́ pé ṣé wọ́n ń gba justice lórí ẹ̀pọ̀n tó gbádùn tó tún tẹ ìdí ọkùnrin yẹn pé kò wọlé dáadáa kó jẹ́ kí gbogbo ẹ̀ wọlé tán láàrin obìnrin sóbìnrin. My dear, má ṣe báyìí. Ṣé rí nǹkan tó ti ṣẹlẹ̀ ni pé number one first thing first ni pé I have to thank everybody. Okay, well, you don't even need to thank everybody. Tó bá wá sórí social media tó wá parọ́, àwọn yẹn náà ló máa ṣe kíni ló máa já irọ́ ẹ̀. You are not kíni, you are not vulnerable. You consented. Before that day, you know what you were going to sign up for. First thing first, ó mọ nǹkan tó ẹ ti máa kọ́kọ́ sọ kẹ́ tó ṣe mẹ́ta. Kì í ṣe ọjọ́ tẹ́ bá rí yín ẹ máa gara yín mọ́lẹ̀. Wọ́n ti máa kọ́kọ́ bẹ́ẹ̀ sọ náà. You consented. You went to the hotel room. You were at the lobby. Ẹ jẹun, ẹ gbẹja, ẹ jẹ ráìsì, ẹ jẹ ẹ mu drink. Kẹ́ tó bẹ̀rẹ̀ kíní yẹn, ẹ máa spice ẹ. Nobody guy sílẹ̀. You video them, they video you. Gbogbo yín lẹ́jọ́ ní video ìdánimọ̀. You saw the camera coming closer to you. You saw the camera. You were touching your nipple. You were like on step. Don't do that. Gbogbo video yẹn náà máa play fún adájọ́ pé ṣé ẹni ìjọ èèyàn tí ò gbádùn ẹ̀. If there were like 2 men in the room tó yẹ pé ṣiṣẹ́ alágbó ọkùnrin ni ó sì máa sórí òun ní case Ọlọ́run ó sì máa dàbẹ́ ní pé àwọn ọkùnrin wọ́n fọ̀ sọmọ ìṣe ni. But you were 2 women, 1 man, and the man is focusing on you very well. You knew what you want to go and do. Ó dàbọ̀ ọ̀rọ̀ yín dàbí àwọn ọmọ tó máa ń sọ pé pásítọ̀ pé àwọn pé káwọn wá bá pásítọ̀ sọ pé kóun wá bóun lóòótẹ́ òun dẹ̀ lọ ṣé òótẹ́ ìjọ Church of God ni pásítọ̀ yìí báyìí tẹ lọ sóòtẹ́ ó ní deliverance ẹ̀ wà ń bẹ ó dẹ̀ lọ ó dẹ̀ wọnú room you know what you are signing up ṣé rí nǹkan tó máa ń sọ fún yín pa pretense obìnrin lélẹ̀ náà ó wá cry like a crocodile pé you need justice torí pé o gbádùn nǹkan máa jẹ́ o gbádùn ẹ̀pọ̀n yẹn o kò sí nǹkan tó lè sọ o kò sí justice mẹ́ẹ̀. Wọ́n tún fún ẹ lówó after ìgbà tí the deed is done. You collected money. You were calling the man, messaging the man. Ṣebí a rí gbogbo chat ẹ baby thank you for this
bá lọ court ìwọ ló máa ṣẹ̀sìn padà ni ṣọlá àwọn tó ń tiẹ̀ tó bá lọ court ó máa ṣe kí ni ó máa ṣẹ̀sìn padà ni and I feel like why do you have to come out when and èmi bèrè pé why do you want to come out when people literally don't even know you initially they were not dragging you you are not the celebrity you are the third person people literally did not know you they were not dragging you but àwọn couples méjì yẹn gan-an drag for what they did. Nobody talked about you, but you have to bring yourself out thinking that one máa ṣàánú ẹ wọ́n máa fún ẹ donation my dear tó bá mi ò mọ nǹkan tó I don't know what your aim is so but there's nothing that doesn't look like sex that is not consensual. There was chat that tied it up. You were calling the man baby and when you're going to were you guys in open relationship? Were you guys in an open relationship? That is it. Ṣẹ́rí mọ̀mọ́ tó ń gbó bí ajá kiri ẹ má dá ìyá yẹn lọ ìyá yẹn ò gbádùn torí pé ó ti ní Sisi Alágbo sínú ni torí pé Sisi Alágbo ń tàgbò ó dẹ̀ rí pé àwọn èèyàn ń ràgbọ́ ọmọ yẹn dáadáa mò ń sọ fún yín nǹkan tó ń ṣe ìyá nìyẹn jealousy ló máa ń ṣe ìlara so bí Sisi Alágbo ṣe wà yẹn torí pé ó ń tàgbò ju màmá mọ̀mọ́dé mọ̀ pé a ti ṣe studies ẹ̀ ó wá rí pé opportunity ni because if not that mọ̀mọ́ sọ pé inú Leviticus pé wọ́n sọ pé kán sọ wọ́n ló kò pa pé ìyàwó ilé tó bá ń ṣàgbèrè ṣé wọ́n sọ pé èèyàn tó bá ṣe threesome ẹ lọ mú wá nu ẹni bùkún pé èèyàn tó bá ṣe threesome mọ̀mọ́ àwọn tó wá ń ṣe swindler nǹkan that is it àwọn tó ń ṣe swindler ìlú òyìnbó kọ́lẹ̀ wà ní àwọn tó ń jẹ́ kínní LGBTQ ṣé wọn ṣe lẹ̀ wọ́n ló kò pa ẹ fẹ́ kí ṣẹ́rí àwòfò yìí ó fẹ́ kán lọ pa èèyàn torí pé ó ṣe threesome pé kán lọ lẹ̀ ló kò pa why ìbọn lọ gbádùn ara wọn mọ̀mọ́ ìdẹ́rẹ̀ ló rí bí bòbọ̀dì ọmọ yín tó lọ ṣàgbèrè ní Nàìjíríà tó lọ dún ọkọ ọlọ́kọ mọ́lé tẹ́ ń ra tíkẹ́ẹ̀tì fún tó lọ ṣàgbèrè ṣé wọ́n lé ọmọ yín ló kò pa àbí ṣé Tina ò lọ dún ọkọ ọlọ́kọ ṣé má yẹn ti fẹ́ kó tó di kó travel lọ láti odidi ibi tẹ́ ẹ wà lọ Nàìjíríà lọ dó a married man a widow that is it ṣé ẹ pín nǹkan ọmọ yín nìyẹn ṣé wọ́n wá sọ Tina ló kò pa ṣé wọ́n sọ Tina ló kó pa ọkùnrin tí kò mọ orí ọmọ yín rí o ṣé wọ́n fárun Tina wọ́n sọ ló kó pa ṣèbẹ́ ẹgbà kámú ni àìmọye èèyàn tó ti fògbò ọmọ yín gan ló ń ṣàgbèrè kiri ó tún ti bímọ kò sọkọ ó ṣà ń bímọ kiri ni bó ṣe wà yẹn báyà ti wà lórí ọkọ ẹlẹ́ẹ̀kẹrin tó tún bímọ fún bébí màmá náà sọdá àgbèrè kan nìyẹn ṣẹ́yìn pa Tina tí wọ́n sọ pé Sisi Alágbo kan lẹ́wọ̀n ló kó pa ṣé Sisi Alágbo ẹni yẹn ẹni sùúrù ẹ̀yìn tẹ̀tẹ̀ sọ pé kán arrest wọn ẹ jẹ́ n kọ́kọ́ sọ kíní kan ṣé àwọn jọ́ọ̀jì yín ò kì í ṣe threesome àwọn pásítọ̀ yín ò kì í ṣe ta ló fẹ́ dájọ́ yìí torí I don't understand ta ló fẹ́ dájọ́ yìí ìdájọ́ okó àti òbò ni pé tí èèyàn tó bá jùyàn lọ bóyá ojú ọmọ kékeré underage tó lọ bá sùn bí irú bàbá Àjèṣà ìyẹn nìkan ló fi máa ṣẹ̀wọ̀n bọ́ tó bá ti jẹ́ àgbàlagbà 18 and above tí ò dẹ̀ kì í ṣe rape tí ò dẹ̀ ń ṣe pé drug ọmọ yẹn wọn ò drug yẹ ọmọ yẹn yàtà ọmọ yẹn wọn ò drug yẹ ó dùn mọ́ kì í ṣe èèyàn tó bá drug kì í ṣe bó ṣe máa ń ṣe ni wàá sùn ni èèyàn tó bá take advantage of wọn ò do anything fún ẹ you enjoy the moment you don't see that okay they are dragging them àwọn kan wá kó sí ẹ lórí pé maybe tó bá jáde àwọn èèyàn máa pity ẹ my dear this is social media you are as equal as them that is it ó wù ẹ ṣe ló fi lọ́dún dẹ̀ fi ṣe náà wọn ò fọ́ọ̀sì ẹ kúrò nílé ẹ wọn ò fọ́ọ̀sì ẹ ṣe ẹ gbá lọ́bì kọjá ni báwo lẹ ṣe wọnú room and the video I saw where you are pressing the nyash of the man down into your kidney pé kó sí dáadáa kó wọlé dáadáa does that look like you are being drugged voluntarily òun gba kíní yẹn sára you like it kì í ṣe pé kíní torí if you go to court àwọn tó ń ti ẹ̀yìn àwọn ló máa tiẹ̀ pa at the end of the day they will shake it, they will play your video. Everybody can see that was a consensual something. That is it. Nigeria bó ṣe wà yẹn, wọ́n pọ̀ tó ń ṣe. Bẹ́ẹ̀ ni àwọn politicians ṣe. Ó ní àwọn kìíní wa, ṣé àwọn kìíní ṣe mọ̀mọ́ kan sóṣì ọ̀rọ̀ ni mọ̀mọ́ yín tó bá ti fa sìgá fẹ́rúkú sìgá sórí orí ò ní pé. Àwọn tó ń ṣe ṣọ́ máa jáde wọ́n máa sọ fún mọ̀mọ́ pé ó ń ṣe. Ṣé wọ́n máa jáde wọ́n máa sọ fún mọ̀mọ́ pé àwọn ń ṣe. That is it. Ó dẹ̀ ń kígbe Leviticus àtẹ̀déyàn gan tó mọ Bible wọ́n ní kán lẹ̀wọ̀n ló kó pa èèyàn tó wá ṣe kán lọ pa Sisi Alágbo ni are you indicting crime
indicting something bad káwọn èèyàn lọ bẹ́ẹ̀ pa Sisi Alágbo ìwọ́dẹ̀ rèé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n Nàìjíríà ò lè lọ Nàìjíríà ìwọ tó ń ba ayé àwọn èèyàn jẹ́ kí ni Bíbélì sọ ń pa àwọn tó ń ba ayé àwọn èèyàn wọ́n ní kán pa wọ́n sọnù ni kán má jẹ́ kán rí ilé ayé gbé kán pa wọ́n tọmọtọmọ ni ó yẹ kán ti pa wọ́n náà kí gbogbo ìran ẹ ti parẹ́ náà wàá mú pásítọ̀ wàá bà tiwọn jẹ́ wàá mú ọba wàá bà tiwọn jẹ́ wàá mú celebrity wàá bà tiwọn jẹ́ anybody tó bá ti ń gbérí wàá fẹ́ bà tiwọn jẹ́ ó mọ̀ wọ́n wàá máa rárá bú fún wọn káàkiri Tinubu ò parọ́ fún wa pé Tinubu ti kú ni kí náà sọ pé kán ṣe fún ẹ̀yin tẹ́ bá ń ba ètèèyàn jẹ́ wọ́n ní kán pa yín run nínú Bíbélì náà ló wà mọ̀mọ́ tìran tọmọ ló yẹ kẹ́ ẹ parẹ́ ìwọ ló jókòó sínú òyìnbó tó lè lọlé torí pé ó ti fẹnu ó ti fi bá tàwọn èèyàn jẹ́ ìwọ ló wá ń sọ̀rọ̀ pé ẹ̀ kán lọ pa Sisi Alágbo ó dẹ̀ ń kígbe kán lẹ̀ ló kó pa Àzáò kí n tèmi tọ́ba lẹ Sisi Alágbo pa àwọn míì sì máa tún ṣe wọ́n á tún ṣọwọ́ mẹ́rin gan wọ́n á ṣọwọ́ márùn-ún wọ́n ṣe mẹ́fà kí ló fi ń ṣe wọ́n ṣe mẹ́fà nígbà tí wọ́n kọ́ lẹ Sisi Alágbo ní kinní pa àwọn olóṣó tó dúró sí street yẹn ń kọ́ ìlú wo náà ìlú òyìnbó gan-an ti bàjẹ́ kínní ju Nàìjíríà ò tẹ̀ kì í ṣe lọ títí Nigerian women ṣe kínní they are more reserved ìlú òyìnbó kò sí oríṣiríṣi nǹkan tó kì í ṣe kò sí oríṣi wọ́n tún ṣe pegging ṣe mọ̀ nǹkan tó ń pè ní pegging ẹ lọ Google ẹ̀ wọ́n tún ṣe pegging fọkùnrin àwọn obìnrin tún ṣe pegging fọkùnrin nílùú òyìnbó tá a wà bẹ́ẹ̀ ni I'm telling you àwọn gan worse torí mọ̀mọ́ ń pariwo ó fẹ́ para ẹ̀ sórí nǹkan tí ò make sense ó dẹ̀ yín ìdá ìtì pé kán lọ pa ọmọbìnrin yẹn kán lọ lẹ̀ lóko pa is she mad ṣé òun nìkan ló ń ṣe tírísọ̀mù Nàìjíríà ni ṣebí léyìí tó jáde la mọ̀ what's the big deal gan òun dẹ̀ rèé òun ò dẹ̀ ẹ̀dẹ̀ sọ fún ìyá pé kò dùn máa bọ̀ ní mọ̀mọ́ ẹ lẹ́ the first stone ẹ lọ bá Sisi Alágbo ìlú yín ṣàlò wa ẹ̀yin ò ṣe lọ sí ìlú yín kẹ lọ lẹ̀ lóko pa ẹ̀yin ní kẹ lọ lẹ̀ ẹ má dà mọ̀mọ́ lóhùn ẹ jẹ́ kí mọ̀mọ́ lọ Nàìjà kó lọ lẹ̀ Sisi Alágbo lóko pa ìyá òfò tó máa rán àwọn ọmọ ọlọ́mọ ní iṣẹ́ dé tòótọ́ torí pé ó fẹ́ pa Sisi Alágbo kó lè ra àgbo kọríándà àgbo ẹ̀ tí ò tà ṣe mọ̀ pé àgbo ẹ̀ ti ṣe kíni kò tà mọ́ àwọn èèyàn ní kò ṣiṣẹ́ torí pé ó fẹ́ mú àgbo yẹn ó fẹ́ revive àgbo ẹ̀ ó fẹ́ fi ògo Sisi Alágbo fẹ́ fi revive ògo ẹ̀ tó ti kú èwo ni kán pọ̀ ọmọ ọlọ́mọ torí kíni ó dẹ̀ ń kígbe kán lọ pa kí ló ṣe téèyàn kò ṣe rí ṣóun ló máa kọ́kọ́ ṣóun ló dá tírísọ̀mù lẹ́nu ó tún sọ pé ẹ gbọ́mọgbọ́ ọmọ ni wọ́n just look at how stupid this woman stand ṣé wọ́n kidnap ọmọ yẹn ni wọ́n dẹ̀ gbà lọ bí hòtẹ́ẹ̀lì kọjá àbí inú bọ́ọ̀sì náà gbé sí àbẹ́sẹ̀ ẹ̀kọ́ ló fi ràn wọlé ẹsẹ̀ ẹ̀kọ́ ló fi rìn jáde ṣé kò dúpẹ́ lẹ́yìn ìgbà tó kúrò ń bẹ pé òun gbádùn ẹ̀ ó ní gbọ́mọgbọ́mọ ni wọ́n ó ní wọ́n ń gba nǹkan abẹ́ obìnrin wọ́n fi ń ṣe rituals look at how stupid this stupid woman is ó fẹ́ fi Sisi Alágbo ó fẹ́ fi rèé dẹ́ẹ̀dàgbó tó ń tà ní mọ̀mọ́ mo ń rí táwọn èèyàn kan ń ṣépè fún yín bẹ́ẹ̀ ṣe wà yín ẹ̀ ní ṣàlùbáríkà nílé ayé bẹ́ẹ̀ ni èpè ní ti yín yẹ kí ló dé tẹ́ fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ amúnijà amúni ọlọ́pàá ìwọ̀n tèpè ṣé òun nìkan òun ló dálẹ̀ ni àbó òun ló máa kọ́kọ́ ṣe ìlú òyìnbó wọn kì í ṣe kiri ni mo ní nílùú tá a wà yìí wọ́n exchange ìyàwó wọn láàrin níbọ̀ àwọn ìlú òyìnbó tẹ́ ẹ sá sí yẹn ó wọ́ọ̀sì ju Nàìjà lọ èèyàn mélòó gan ló ń ṣe Nàìjà wọn pọ̀ náà ó dàbí àwọn tó ń ṣe kinní náà ni àwọn LGBTQ yẹn wọn pọ̀ náà bọ́ ẹ délùú òyìnbó ṣé ìyẹn gan wọ́ọ̀sì ju tírísọ̀mù lọ ìyẹn gan wà ní Bíbélì ó dẹ̀ ní ìdájọ́ kí ló dé tán fi pa wọ́n lu òyìnbó ẹ jókòó sínú onírú ẹ fọwọ́ òsì júwèé ilé bàbá yín ẹ̀yin ẹ lọ Nàìjíríà tó bá bí pọ́nrí bàbá yín dà kẹ́ lọlẹ̀ lóko ẹ̀yin àgbàyàgbọ̀ òfò yìí atókùnmákù àgbà rádaràda àgbo òun náà ò dẹ̀ lè tà náà torí òun mọ nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ ni àgbo òun náà ò lè tà kí ló dé tó fẹ́ kán pa ọmọ ọlọ́mọ tẹ́ ẹ sọ pé nínú Bíbélì kán lọ lẹ̀ lóko pa nínú Bíbélì táwọn yẹn bá lọ take literally tán lọ mọ́mọ yẹn tán lọ stone ẹ̀ to death nǹkan ìwọ dẹ̀ fẹ́ káwọn ọmọ tiẹ̀ gbáyé wo tí nǹkan bá ṣe Sisi Alágbo àwọn ọmọ yẹn fi kú ṣe fàjẹ nìyẹn o àwọn ọmọ yẹn fi kú ṣe fàjẹ bẹ́ẹ̀ ni wàá sunkún lórí ọmọ ni ṣé ọmọ yẹn ò níyà ni kí ló ṣẹlẹ̀ gan-an ṣàṣẹ ń dókò ní ṣọmọdé ni wá ni ṣé ìyá èkó ti ṣe ránù ìyá tó jẹ́ pé ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ló gbà nígbà tó wà ń Sisi ṣé kò yẹ kó pa ẹ́ dànù gbà yẹn náà ni
ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ló gbà nígbà tó wá Àṣìṣí bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀gbọ́n ẹ̀ tó mú wá sí lóyìnbó àbí báwo ni sítórì ẹ̀ ṣe lọ ń gbà yẹn ní mọ̀mọ́ ẹ̀ èwo nu yín ni ò kì í ṣèdọ̀tí ẹlòmíì ń bọ́kọ rẹ̀ ẹ̀sùn. Just imagine how wicked these people ṣe bá máa sọ fún yín pé they are wicked, they are stupid. Táwọn wèrè kan tó wà Nàìjíríà torí wọn ò pé tán bá lọ mọ́mọ yẹn sìn tán sọ pé mọ̀mọ́ sọ pé kán lọ lẹ̀ lóko pa torí pé ó wà ní Bíbélì tán lọ mọ́mọ yẹn tán lọ stone ẹ̀ to death. Ẹ̀yin náà lè máa kígbe pé Nàìjíríà jungle justice. Ẹ ti bọ́ ọmọ ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ̀bẹ̀ ọ̀bẹ ìwò tí ṣe nǹkan tó máa ṣe ni ẹ ti bọ́ ọmọ wíkì lẹ tún fẹ́. Ẹ kọ́kọ́ ti parọ́ wípé ó ń gba nǹkan ìdí wọn ni wọ́n fi ń ṣoògùn owó. Ẹ ti parọ́ wípé ẹ bó ṣe wà yẹn kọ́ lọ arrest ẹ tún ti parọ́ mi. Pé gbọ́mọgbọ́mọ ni ọmọ yín wo ló sọnù mọ́mọ́ ọmọ yín kọ́ ló ya wèrè kiri yẹn tẹ́lẹ̀ ṣàbí àmọ́ tó kú jálajàla kan náà ọmọ yín kọ́ ló fòṣánlẹ̀ lójú yín tó kú dànù igbó lọmọ yín jẹjẹjẹ torí ẹ̀ fi yí náà ẹ̀yin àgbà játijàti tẹ́lẹ̀ tọmọ ẹ̀ èwo náà àwọn ọmọ ẹ̀ ló ṣoríire tó ṣiṣẹ́ alágbo ṣe bí ọmọ ẹ̀ kan bó ṣe ń bímọ kiri still náà wọ́n sì fi ṣe international olóṣó ó sì lọ Nàìjíríà ò lọ ń dóko nìyà ṣe bókó làwọn ọmọ ẹ̀ ń dó kiri àtẹ̀jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ ṣàǹfààní kí lọmọ yẹn ṣe fún ẹ tó bá ti mí ènìyàn báyìí kó fẹ́ bá tiẹ̀ jẹ́ ó dẹ̀ ń kígbe ẹ̀yin lẹ ń fún ìyá òfò yìí ní kinní náà ẹ̀yin lẹ ń fún ní audience náà ẹ gbọ́ ọ̀rọ̀ rádaràda tó ń sọ ṣé òbó Tiwa Savage ò jáde ni ṣé wọ́n lẹ Tiwa Savage ló kópa ni òbó ta ni ò jáde náà àwọn celebrity kí ló wá dé kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ti ṣe ìwọ̀ nǹkan tó jẹ́ pé ó ya yẹ̀yẹ̀ ń lo òyìnbó ọwọ́ mẹ́ta dàbí missionary nílé òyìnbó ọwọ́ mẹ́ta ó dàbí missionary nílé òyìnbó kí ló ṣẹlẹ̀ gangan náà bíi pé wọ́n fi yẹn ṣe rìhásà ni tẹ́ bá rí nǹkan tó ń dánwò ayé ò dẹ̀ parẹ́ kan lọ lẹ̀ lóko pa ṣóò nìkan àwọn jọ́ọ̀jì yín ò kì í ṣe àwọn ọlọ́pàá yín ò kì í ṣe àwọn politician yín ò kì í ṣe ọwọ́ méjì ni wọn kì í gbọ́mọ méjì papọ̀ ni àwọn boys gan lásán gan ò kì í gbọ́mọ méjì ni wọ́n máa sọ báyìí wọ́n tún fi ń ṣe fíìmù pọ́nmọ méjì làwọn máa gbé sùn lálẹ́ èwo wá ní wèrè ṣé àwọn ọkùnrin ò kì í ṣe é ni ẹ gbà mí náà ṣáà tiẹ̀ kì í rí inú Yorùbá fíìmù ní pé ọmọ méjì ẹ bá mi kọ́ ọmọ méjì èwo wá lórí burúkú náà mọ̀mọ́ ò ti ṣèrànù ò ti ṣèdọ̀tí òbó mọ̀mọ́ gan ò sí ń ta ni ṣóbò mọ̀mọ́ ò sí ń ta ṣèbí mọ̀mọ́ ló lọ́ọ̀bù sórí live video tọ́yàn ẹ̀ wà ń ta kí ló wá ṣe ṣèbó yẹ kó ti pa mọ̀mọ́ náà gbà yẹn ìyá wèrè tó ń sọ̀rọ̀ ṣèbí ó lọ́ọ̀bù sórí live video òbó mọ̀mọ́ náà wà ń ta náà òun ló wá fẹ́ sọ̀rọ̀ morality wípé àyàn ọmọ ẹ̀ ní morality bíbẹ́ ó yẹ kó yẹ tún júwèé ibi tó bá jẹ́ pé àgbàlagbà bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ orí yẹn tẹ́ tún fòbò ṣe kínní tẹ́ fi ṣe promo online òbó yín wà ń ta náà ó wà online náà ṣẹ́yìn rántí morality gbogbo ìgbà yẹn arítẹni mọ̀ wí afàpádìbò tiẹ̀ mọ́lẹ̀ tó ń rí dídò bòbò báyìí lórí live chat bẹ́ẹ̀ ni kì í ṣe ìyá ẹ̀ ló yẹ kó sọ̀rọ̀ ṣé wọ́n pa mọ̀mọ́ ńgbà yẹn wọ́n lẹ mọ̀mọ́ ló kópa pé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ tún gbóbò sórí live chat ṣé wọ́n lẹ̀ ló kópa pé àgbàlagbà ló ń ṣe láńgbáláńgbà yìí kí ló dé tó fẹ́ pa sí alágbó mo dẹ̀ mọ̀ one reason torí pé òun jowú ọmọ yẹn pé ọmọ yẹn ń ṣe dáadáa ni ó ń tàgbé ọmọ yẹn nǹkan tí mo sọ fún ọmọ yẹn dìde lórí bẹ́ẹ̀dì kó lọ kú oníkálukú àti third woman àti last woman àti ìyá àjàrà àbùkà ẹ lọ kú dànù kò ní yẹ yín gbogbo ibi tẹ́ bá wà ẹ̀yin tẹ́ bá ń bínú kò ní dáa fún yín tẹ́ bá bínú kò dẹ̀ ti ṣẹlẹ̀ ní kí ló wá tún kù ó yẹ kó dìde ń sìn nísìnyí ó yẹ kó ti understand sí pé wọ́n fẹ́ mọ̀ òun wálẹ̀ ni torí kí ni àgbo tó ń tà kí ló ní ṣe pẹ̀lú tírísọ̀mù tí ìyá ṣáà kígbe pé kán ba ayé ẹ̀jẹ̀ kán ba ti ẹ̀jẹ̀ kán lọ lẹ̀ lóko pa kán lọ pàdánù torí kí ni kí ló ṣe téèyàn kan ò ṣe rí àwọn ọkùnrin méjì tó ń dóra wọn kọ́ ṣebí yẹn báyìí clearly náà state ẹ̀ sínú Bible kí ló ṣe wọn kò sí nǹkan kan tó ṣe wọn náà they are living freely so kí ni wọ́n ṣe Nàìjíríà tó hàn tí ì ṣe wọ́ọ̀sẹ̀ ń lóyìnbó ìjọ àwọn èṣù mi ìfẹ́ sọ lóyìnbó ni ẹ túmọ̀ ẹ̀ sí ìjọ àwọn èṣù wà ń bí ìjọ àwọn èṣù tó jẹ́ pé ṣùnà náà sìn ó wà ń bí báyìí èwo wá ní wèrè ẹ wá ní abájọ táwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà tí ọ̀rọ̀ fi help wọn ìlú tẹ́ ẹ wà wọn kò sí nǹkan kan tó wọn kì í ṣe àwọn gangan ló ń jogún
ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin méjì ọkùnrin méjì àwọn èèyàn kan tún sọ ara wọn dẹranko àwọn kan tún gé nǹkan tó náà fún wọn wọ́n ń gé wọ́n sọ ara wọn di ọ̀dà kínní èwo wà ní ṣé Nàìjíríà ṣe gbogbo nǹkan tó yẹn ni tí ìyá ó dẹ̀ ń twist gbogbo ẹ̀ bíi pé abájọ táwọn ìjọba ò fi help yín abájọ ìlú òyìnbó ṣé wọn ò ṣe jù yẹn lọ ni this woman is so stupid she's so stupid ìlú ibi tó wà ṣé wọn kì í ṣe jù yẹn lọ ìlú òyìnbó wọ́ọ̀sì ju gbogbo eléyìí tẹ́ fẹ́ para yín lẹ́nu torí ẹ̀ ní ò ṣe jọ mí lójú náà ó wọ́ọ̀sì tẹ́ bá rí nǹkan táwọn òyìnbó ń ṣe ẹ máa rí pé eléyìí tẹ́ ń pariwo tẹ́ fẹ́ para yín mo ní it's simple sí nǹkan tí mo ti fojú mi rí nílùú yìí lórí pé àdóra wa àwọn yẹn take ẹ̀ sí advance master degree lórí ọ̀rọ̀ dídó wàá rí pé ò mọ nǹkan kan lórí ọ̀rọ̀ dídó yìí ní Naija ṣé wọ́n máa ń kọ́ wa ń pa dídó kínní ni àwọn lè ń ṣe é ní kínní náà nílé ẹ̀kọ́ wọn ṣe ó yẹ kó ti yé yín bó ṣe ń lo Yorùbá sódà wọn ní flag fídíò ìdáhùn ìwọ ni wèrè ganan wọn pa ó wà ní Bíbélì ó wà ní kínní kan ìyá ilé alágbèrè wọn ti balẹ̀ ayé jẹ́ ṣóbo mọ̀mọ́ ò sí ń ta ni ṣé tí náà lọ ṣàgbèrè Nàìjíríà ni ṣé tí náà lọ ṣàgbèrè kan náà ń pè yẹn ni ṣé bọ̀bọ̀ yẹn ti fẹ́ kó tó di pé ó kó wọnú ilé ẹ̀ ó kó ẹrù wọnú ilé ẹ̀ bọ̀bọ̀ yẹn lè dànù ni ó kúrò ń lu ẹ̀ ó lọ Nàìjà ó lọ ń dún ọkọ tí ò tọrọ ẹ̀ ó fò lọ sí kọ́ńtírì ẹ̀ ó lọ ń sùn sínú ilé ẹ̀ ó ń ṣe wife duty àgbèrè kan náà ń pè yẹn ká ló ti tọrọ ọmọ yín ṣọmọ yín ṣe wedding rẹ̀ àwọn ọmọ méjì tẹ̀ bí ṣèbí kejì ló ń ṣẹ́yún kiri yẹn ìkan ya wèrè ó kú dànù mọ̀mọ́ ẹ̀ ló wá ń sọ̀rọ̀ about morality mọ̀mọ́ fún ara ẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ online báyìí ni èèyàn tó bá dẹ̀ rí tó ṣe ń sọ̀rọ̀ wọ́n máa rò pé bó ṣe ní dignity yẹn kò ní dignity ó ń fi kíní ó fi ń jàjà pé kán jọ kán bọ̀ ń ba iye Sisi Alagbo jẹ́ nǹkan tó ń jà nìyẹn sódà àwọn á lè rágbò tà torí ó ti mọ̀ pé àgbọn òun ò tà mọ́ ọ̀dọ̀ Sisi Alagbo làwọn èèyàn ń sá lọ torí ẹ̀ ni mọ̀mọ́ ṣe ń wá ọ̀nà tó ní kó lọ arrest wọn tó ní wọ́n gbọ́mọgbọ́mọ ni wọ́n just imagine irú àràbò òṣì yẹn ọmọ wo ló gbé ọmọ wo ló sọnù tó tún parọ́ pé èèyàn kan ti kú sí ọ̀dọ̀ Sisi Alagbo rí tó máa gbé just imagine ṣé ìjà tírísọ̀mù yẹn ṣé nu tírísọ̀mù nìyẹn àbí ó dìídì fẹ́ bá yí ọmọbìnrin jẹ́ kí ló dé tó ń pè kiri kí ni tiẹ̀ náà kí ló dé tó ń pè kiri tó ń wọnú live chat lóríṣiríṣi tó sọ pé ọmọ yẹn wípé èèyàn kan ti máa gbẹ tó ti kú irọ́ dẹ̀ ni tó ní gbọ́mọgbọ́mọ ni tó ní wọ́n ń gba nǹkan abẹ́ àwọn obìnrin tó bá ti ṣe tírísọ̀mù pẹ̀lú wọ́n fi ń ṣoògùn just imagine ṣé inú tírísọ̀mù náà ni gbogbo nǹkan tí mọ̀mọ́ sọ yẹn tó wà ẹ sọ fún ìyá yìí pé kó fún wa ní proof ẹyọ kan pé gbọ́mọgbọ́mọ lọmọbìnrin ẹ máa rí pé kò ní ọpọlọ kankan ó kàn bá yé èèyàn jẹ ni èèyàn tó bá ti wá ń sọ nǹkan tó jó òrí kí ni Bíbélì sọ pé kán ṣe fún kán pàdánù ni bó ṣe ń ṣe nìyẹn fáwọn ọba fún Ọọ̀ni fún Aláàfin tó wàjà kò sí irọ́ tí ò pamọ́ bàbá yẹn dórí Tinubu gan màmá ìparọ́ pé Tinubu ti kú kó tó di pé Tinubu da president kò sí irọ́ tí ò pamọ́ máa yìí ẹ sọ pé kí màmá fún wa ní evidence ọmọ tó sọnù tí Sisi Alagbo gbé kó fún wa ní evidence àwọn ìka ẹ̀yin abíapá ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́mọ gidi ìgbà tọ́mọ yín ò ṣoríire bẹ́ẹ̀ ṣe máa wá bẹ́ẹ̀ ṣe máa mú ọmọ mi ìjábọ́ nìyẹn náà kí ló dé tó yẹ pé màmá àti jáyàn bọ̀ ló máa ń wá ilé ayé kó máa já èèyàn bọ̀ kò kí ń lọ fáwọn tí ò ní nǹkan kan tó bá ti lọ fún ẹ á jẹ́ pé ó ní nǹkan tó gbé dání mo dẹ̀ sọ fún Sisi Alagbo stand up from your bed and start advertising your ọjọ́ wo ló fẹ́ sunkún dà ọjọ́ wo ló fẹ́ sunkún dà ṣó ò ní polówó ọjẹ́ ò ní tajà ẹni nísìnyí tó ti mọ̀ pé àwọn èèyàn fẹ́ mú ẹ wálẹ̀ ọjà ẹ gangan ló ń bí wọn nú kì í ṣe tírísàn ọjà tó ń ta bó ṣe ń ta wàràwàrà ló ń bí wọn nú mọ̀mọ́ sọ pé kọ́ má bèwé jẹ́ fún yàn mọ̀mọ́ ṣe bóbo yín ló kọ́kọ́ jáde ìgbà tẹ́ ń tewé a dẹ̀ ti gbọ́ lórí social media bí ọkùnrin méjì sí mẹ́ta lẹ ti sọ pé kọ́ wá máa dó yín pẹ̀lú ẹnu yín báyìí tí voice yín jáde ẹ sọ fún David Infinity kò wá dó yín ẹ sọ fún ṣégeyà wá dó mi ni tẹ́ ń ṣe live video tẹ́ ń tẹ dídó bọ̀dì ẹ gbogbo yín jáde lórí àtọyàn yín ẹ̀yin ò béwé jẹ́ ni pẹ̀lú gbogbo ayé àwọn èèyàn tẹ́ ń bàjẹ́ tálẹ́ ti fewé òun tó ayé ẹ̀ ṣe rí gbogbo àwọn tó rà á lọ́wọ́ yín kọ́ ló ń complain pé kò ṣiṣẹ́ àwọn kan waste owó ni kí lè wé òun ti ṣe fún anybody wọ́n ní wọ́n fẹ́ bewé jẹ́ ìwọ tó bó ẹ̀ wá ń ta lòun kígbe pé wọ́n fẹ́ bewé jẹ́ orí ẹ̀ ti burú Sisi Alagbo dàsírọ̀f Ọlọ́run dàsírọ̀f
tó bá wù ọ̀kan lọ kú ìwọ kọ́ ló bà anybody jẹ́. The more you stay silent, the more you are sunkún up and down tó ń sunkún àbí sunkún náà, the more náà ni àwọn èèyàn fi máa wá oríṣiríṣi bọ́ tó bá ti rí pé wèrè lọmọdé kò tiẹ̀ rán wá ń ṣe tá jẹ́ ó dá sí wèrè ó jẹ́ wọ́n ní apology ó jẹ́ wọ́n ní nǹkan kan kò ní dáa fún wọn kò ní yẹ wọ́n bíkíbi tó bá wà kò ní yẹ wọ́n bíkíbi tó bá wà èèyàn tí ò bá dórí kó rí ni kó bọ́ síta kára san pa àwọn olóṣì tó ń pé òbò káàkiri ń gbójú yẹlẹyẹlẹ wọ́n dọ̀tí jú ẹ lọ torí pé kò káàsì ni yàtọ̀ tó wà ń bẹ nìyẹn wọ́n dọ̀tí jú ẹ lọ mọ̀mọ́ ọyàn mọ̀mọ́ ti dórókún kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ wọ́n dọ̀tí jú ẹ lọ tó ń sunkún wọ́n mọ̀ pé wọ́n máa ṣe kí ni wọ́n máa búlì ẹ̀ mọ́ ni wọ́n ní kó dìde kó sọ pé mo ti bẹ̀yìn tẹ̀ bá dẹ̀ ti gbẹ́ bẹ́ẹ̀ lọ kú kó sọ fún wọn bẹ́ẹ̀ wọ́n á fi ẹlẹ̀ lọ́rùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. The more you are still hiding, you are still crying, you are still scared, the more they will keep coming for you. Wọ́n tún ti parọ́ ẹ̀mí mọ̀ ẹ́ sí pé gbọmọgbọmọ ni ẹ́. Wọ́n tún ti parọ́ ẹ̀mí pé ẹ máa ń ṣe kinní yẹn máa ń sẹ́ǹdẹ̀ sáwọn Àràbò ni. Ṣé téèyàn bá fẹ́ sẹ́ǹdì fídíò sáràbò, ṣèbí wọ́n máa gbé professional cameraman síbẹ̀ ni. Tí gbogbo ẹ̀ máa iná tó máa tàn síbẹ̀ tó máa ṣe yẹn báyìí. Iná tó máa tàn síbẹ̀, ẹ̀yin gan máa sọ pé kí ló dé? Wọ́n máa ṣe professionally ni kò dẹ̀ ń ṣe crime kì í dẹ̀ ń ṣe illegal. Àwọn tó wà lórí site tẹ́ máa ń wò yẹn gan. Ṣé wọ́n lẹ́wọ̀n ló kópa? Lórí site yẹn obìnrin míì wọ́n máa sọ di sandwich báyìí. Ṣọ́pa wọn dànù. Kí ni ìyàwó sunkún sí? Kì í ṣe lóyìnbó láwọn bíbọ̀ yẹn wà. Ọmọ kan lára ẹni ọmọdé yìí obìnrin yẹn kan lára ẹni. Ìwọ gan yẹ kó ṣó ẹ ní pẹ́pẹ́ ìgbà yẹn ló yẹ kó wá gbàgbọ́ ẹ̀ síta kó bẹ̀rẹ̀ sí máa polówó ní ṣá nǹkan tó dáa jẹ tí mo yọ jáde títí wá sáré yọ jáde títa ni ò jáde inú ogun ṣán kú ni wọn kú náà títa ni ò jáde ìwọ tó mọ̀ pé wọn ò bá ìjàjà tírísàn ìjà kí náà bá ìjà ọjà ẹ tó ń tà ìjà àdúrà ẹ tó gbà ìjà bó ṣe ń ṣe táwọn ò lè ṣe bẹ́ẹ̀ òun ni wọ́n sọ. Ìjà bó ṣe ń ṣe tágbò yẹn ń jẹ fún ẹ tọ́lọ́run gbà fún ẹ nídìí àgbo yẹn ìjà yẹn náà bẹ́ẹ̀ jà ìjà ọjà yẹn náà bẹ́ẹ̀ jà kì í ṣèjà oko tó odó kì í ṣèjà oko rárá ìjà ọjà tó ń tà náà bẹ́ẹ̀ jà. Ìwọ ló mọ máwọ ẹ máa ṣe máa sunkún kiri it get worse it doesn't get better àfi tó bá bullshit wọn it doesn't get better pick yourself together ayé ò parẹ́ náà bẹ́ẹ̀ ni ó kó lódò ò pààyàn náà. Pick yourself together and get back on your feet ASAP and show them who you are. Wọ́n kékeré wọ́n á rọ ẹ̀ dìgbàdìgbà wọ́n tún ti rọ again wọ́n tún ti gbé lọ. Wọ́n máa ga ọ́ wọ́n tún ti gbé ẹ lọ dìgbàdìgbà again fẹ́ parẹ́ ẹni. Ṣé o rò pé tó bá kú lé ní wọn ò tí ì ní drag ẹni wọ́n sì máa drag ẹ náà ìgbà yẹn ló tó wá fún ọ̀tá ní kíní yọ̀ náà. Ó tún wá jẹ́ kó tà yọ̀ lórí ẹ̀ wọ́n ò ní sunkún wọ́n á sì drag ẹ náà nù sàré náà. Ẹ̀sùn ọmọdé get up and go back to work. Ọmọ yẹn tó ti lose ìgbà tí kinní ti bẹ̀rẹ̀ ni ó ti apologize tó ń bá dẹ̀ gbọ̀n kán lọ kó sómi kán para wọn dànù ìwọ kọ́ ló bà tiwọn jẹ́ pé kọjá àwọn má tà mọ́ especially ìyàwó lórí burúkú yẹn ìwọ kọ́ ló bà tiẹ̀ jẹ́.